Alhamdulillah wassalatu wassalamu ala rasulillah Muhammad bin Abdullah wa ala alihi wa sahbihi wa man walahu wa ba'd. Ní àárọ̀ yìí a fẹ́ jọ wo nǹkan kan tí a rí online tó jẹ́ sí pé ní gọ́rọ̀rọ̀ ẹ̀tàn ni yóò jẹ́ fún àlùmọ́ náà ìṣẹ̀lẹ̀ fún àwọn mùsùlùmí. So ẹ̀tàn so òun náà ni ọ̀rọ̀ bàbá Ajiginni, ọ̀rọ̀ ni ọ̀rọ̀ bàbá Ajiginni. So tí òun ni ọ̀rọ̀ bàbá Ajiginni tí wọ́n sọ pé ní Alfa Labeeb Lagbaji wọ́n ń rán àwọn pé káwọn abẹ àwọn alùsùnà pé orin táwọn kọ àbí ìbú táwọn bú wọn kó àwọn kábàámọ̀ àwọn ó dùn àwọn káwọn sọ bẹ́ẹ̀. So kò rújú sẹ́mi, ó lè rújú sẹ́lómi o, kò rújú sẹ́mi pé sọ̀rọ̀ Labeeb Lagbaji kò wo àwọn èèyàn ló àwọn ẹ̀yìn náà nítorí tí Alfa Labeeb náà sọ fúnra rẹ̀ òun náà ni pé ní àwọn èèyàn ń pè àwọn lọ́tún, wọ́n ń pè àwọn lọ́sì, ilé ìtẹ̀sọ̀ yìí ẹ̀wọ̀n wà níbi gan ló ṣe bẹ́ẹ̀ kìíní kan. Àwọn èèyàn pòun lọ́yà pàtàkì gan, lọ́yà pàtàkì inú súnà àti ẹtú gbọ́rọ̀, lọ́yà pàtàkì inú súnà wo ló ń pè yín. Ẹsẹ̀ yẹn pàtàkì inú súnà yẹn tó pè yín, inú súnà kan wo lápè ẹ̀yìn lórí ìtẹ̀sọ̀. Alákọ̀ọ́ ni pé kò jámọ̀ nǹkan lọ́dọ̀ tiwa, àwọn yẹn ti sọ tó jù bẹ́ẹ̀ lọ ṣáájú tí ẹ̀yin lẹ́tún sọ tí ń lọ́wọ́ lẹ́yìn tí wọ́n tún ṣì máa sọ ní so kò nítumọ̀. So kò rẹ̀ tuntun kankan lára súnà ṣe lè tẹ́ wọn máa pè yàn máa bẹ̀yìn, kò tún nǹkan lára súnà tá máa nítorí àfẹ́ pè yàn àfà súnà ló ń pè yàn yìí máa parọ́ mọ́. So ẹ wá ní ìtọ̀ ẹ fẹ́ rán ẹ máa wo torí kò bí mo sọ pé kò rújú sí mi, òun náà ni pé Alfa Labeeb Lagbaji torí àwọn èèyàn kan tí wọ́n pàtàkì lẹ́nu ẹ̀ tán ní eré ìtẹ̀sọ̀ yìí ìkíní kan ló ṣe jáde fóun fẹ́ wá bẹ̀bẹ̀ o tábà sáwọn èèyàn yẹn Alfa Labeeb Lagbaji ò ní wá bẹ̀bẹ̀ tó ń túmọ̀ sí pé ní Labeeb Lagbaji torí pé àá sọ fún pé ókè onígbà ohun ti gbà táwọn èèyàn wá bẹ̀ ọ́ ló tó mọ̀ pé nǹkan tó ṣe ò dáa ló tó fìlì rẹ̀ mọ́sù ìwọ òun pé Ọlọ́run tó ju àwọn èèyàn lọ ó yẹ ìwọ òtíjú rẹ̀ láti má sọ àbí àti sọ́tàn kò tú bá ṣáájú káwọn èèyàn máa bẹ̀ ọ́ nígbà táwọn èèyàn ṣe wà bẹ̀ ọ́ sọ̀rọ̀ táwọn èèyàn lọ ń tijú kò tíjú Allah torí pé àwọn ẹlẹ́sìn tuntun pé léyìí tó ṣe ẹ̀sìn ànábì náà ṣe bẹ́ẹ̀ ṣé wò mọ̀ká ànábì náà ṣe bẹ́ẹ̀ tẹ́lẹ̀ ṣé àfa táwọn èèyàn tẹ́ǹtẹ́lẹ̀ nìyẹn so wàá ṣe ohun tó fẹ́ ṣe yẹn wàá ní òun rán àbá Ajiginni wá dé wọ́n ní òun rán àwọn so pé káwọn wá bẹ wọn onísùnà wọn náà wá nítọ̀ ó ti mẹ̀ṣẹ̀ lẹ́ṣẹ̀ àbí nǹkan nìyẹn ó lè sì ní ohun bẹ́yìn nìyẹn. So ọ ti ṣe èsì fún ọ̀rọ̀ àbá Ajiginni ṣùgbọ́n ní tèmi rí ṣe kó yẹ kí èèyàn sọ̀rọ̀ gbà lórí àwọn ibi tí mo rí pé ọ̀rọ̀ ò fẹ́ gbàbẹ̀. So òun náà ní tèmi fẹ́ ṣàlàyé lórí ọ̀rọ̀ àbá Ajiginni fúnra wọn. So kí ni tí mi fẹ́ ṣàlàyé lórí ọ̀rọ̀ àbá Ajiginni mi lè má yẹ kọ́ rẹ̀ pẹ́ òun náà ní pé ọ̀nà méjì ni. Alákọ̀ọ́kọ́ ni pé àbá Ajiginni náà alákọ̀ọ́kọ́ ni pé lọ́dọ̀ tèmi èmi ò tí ì rí àbá Ajiginni sóní súnà. So tó bá ní súnà làwọn ṣe alhamdulillah kọ́lọ́n kó mú ọdún sórí súnà pé mi ò tí ì rí wọn sóní súnà torí mi ò tí ì rí kankan sórí ipò wọn sóní súnà bí á torí kémi ìdẹ̀ tí màá wo fídíò wọn ṣá torí fídíò wọn tí mo wò ojú mélòó kan bí á èyí tó fi sọ pé ẹnìkan tíra dáadáa bá àwọn kan táwọn kọ pé ẹnìkan sọ pé àwọn jogún àbí nǹkan páwọn ṣe káwọn lọ dànù ni àbí ìwé lọ́tún sọ nípa tàwọn oníṣẹ̀ṣe so oníṣẹ̀ṣe dẹ̀kẹ̀rẹ́ àti oníṣúná tó ní bídíà gbogbo ọdún ẹ̀ka fèsì wọn so mi ò tí ì rí nǹkan kan tẹ̀fi jẹ́ oníṣúná lójú tèmi so tó yẹ pé súnà wà lẹ́yìn ṣe àbáwọn èèyàn tó pẹ́ ń ṣe súnà fani madalik alhamdulillah. So tèmi tí ń fi máa rò pé ọlẹ́ ẹwà náà fà súnà tí Labeeb Lagbaji ní òun fẹ́ rán àbí wọ́n pè òun. So Labeeb Lagbaji tẹ́lẹ̀ ó máa ń ṣe bí àkúnmí tó ń tẹ̀sẹ̀ bọ́sẹ̀ ni
àkúmí tí òun yìnrán lóru tó ń rìn tí òun yìnrán lóru tó ṣàn gbèsè tó bọ́ sí kòtò bọ́ sí gèlété bóun ṣe máa ń ṣe ń tẹ̀ nìyẹn ẹni kó tún jáde lẹ́yìn ìgbà tó lóun ràn yín ó tún wí kọ̀tọ̀kọ̀tọ̀ mi so kẹ́yìn náà lè mọ̀ pé ẹ̀ tí ìrìn ọ̀ràn yín ṣe so bọ̀ sí tèmi tí ẹ̀kọ́ fẹ́ sọ ọ̀nà méjì fẹ́ pín ọ̀rọ̀ yẹn sí ọ̀rọ̀ sí ìyà alákọ̀ọ́kọ́ ń bẹ̀ òun náà ni pé Labeeb láàyè tẹ̀ fún rí yín pé ràn yín ṣẹ́ gan túwúmọ̀ ló jẹ́ fẹ́yìn gan fúnra yín túwúmọ̀ ló jẹ́ fẹ́yìn gan fúnra yín àyàfi tẹ́ẹ̀bà mọ̀ Labeeb Lagbaji torí tẹ́ bá gbé Labeeb Lagbaji táwa mọ̀ yìí o táwa mọ̀ yìí wàláhì kò yẹ kó jẹ́ pé ẹ lè ríra yín pé ẹwà ríra yín ní ìrí dáadáa débi tí yóò máa ṣe kíni yóò máa lóun tí à ń pè yín ránṣẹ́ ẹ̀yin náà wà ń jíṣẹ́ àbí Labeeb Lagbaji kan tí ẹ sí pé ní àwọn aláṣìṣe tán pa lóníṣẹ̀ṣe wọ́n yà fọ́tò wọ́n ṣe fídíò papọ̀ pé ìkan náà ni Labeeb Lagbaji la pàdé ní Amẹ́ríkà yìí tó wọ́n tó bí ní oníṣẹ̀ṣe ìtẹ́mi wò ní ìmọ̀ mi ò tẹ́mi rí ẹ̀wọ̀n náà ìkan náà ni o ẹ̀ka ṣe kan òun náà ní ìkan ní o ṣáàfà mùsùlùmí oníṣẹ̀ṣe àwọn tó ń sin òrìṣà òun sọ pé ìkan náà ní kíni àbí Labeeb Lagbaji tí pásítọ̀ ń pè ní church tó lọ ṣe wá sínú church tí pásítọ̀ ń pè tó ń sọ pé ní wòlíì Ọlọ́run ní pásítọ̀ yìí Solomon ọmọ ẹ̀sìn tó ń pè kí lórúkọ pásítọ̀ yìí náà lórúkọ ẹ̀ ń jẹ́ pásítọ̀ àwọn ṣẹlẹ̀ yìí kí lórúkọ ẹ̀ ń jẹ́ náà so kí lórúkọ mi pẹ̀lú ṣé mi mọ àwọn pásítọ̀ yẹn kí lórúkọ mi pẹ̀lú wọn so ẹ kì í tẹ̀ wá fídíò lórí YouTube gan so káwo Labeeb Lagbaji ń pe pásítọ̀ ní wòlíì Ọlọ́run ó tún wá ń bà jẹ́ pé mo ti ṣe fídíò lórí ẹ̀ náà tẹ́lẹ̀ ó tún wá ń fi ọba lé pé ẹni tí ó bá tún wá gbà pé wòlíì Ọlọ́run àbí tí ó gbà fún olórí ibú ẹni tí ó aláì ó dàbí èèmọ̀ lójú mi nígbà tí mo fídíò yẹn so ẹ kì í wá fídíò yìí lórí online Labeeb Lagbaji Labeeb Lagbaji at Celestian Church or giving lectures ó yẹ kó gbé wá ẹ wá wo fídíò yìí Labeeb Lagbaji ń pe pásítọ̀ ní wòlíì Ọlọ́run ó ní wòlíì Ọlọ́run ní ó yà mí lẹ́nu ó ṣèmí lé mọ̀ ìpolówó rẹ̀ ní ìpolówó tí Labeeb Lagbaji ń pe pásítọ̀ ní wòlíì Ọlọ́run. Olódo níbi oúnjẹ àpapọ̀ ṣé oúnjẹ ìjọsìn ẹ̀sìn wọn ní àti lọ́lọ́run ní ká jẹ́ bẹ́ẹ̀ ni àbóúnjẹ lásán olódo òṣì so oúnjẹ wọn ó kódà oúnjẹ wọn tí òun ṣe oúnjẹ ẹ̀sìn gan Ànábì ní la ta'kulu fi aniyati ahli kitab so ẹ má jẹun ní abọ́ wọn ìkan náà àwọn sàhábà wà Ànábì ó ní inna kunna fi ardin ahli kitab so ó ní àwa ní ilẹ̀ kan tẹ́ pé àwọn Yahudi àwọn Nasara ló ń gbé bẹ̀ ó ní ṣàlè jẹun àfànákùlù fi àní àti ìmìṣàlè fa àwọn abọ́ wọn jẹun abọ́ wọn ní ogun tí ó ṣoúnjẹ wọn gan ṣàlè fa àwọn abọ́ wọn jẹun ẹni pé ní àwọn tó wáyé pé ìlú ọ̀dọ̀ wọn láti fẹ́ mú abọ́ láti fi jẹ oúnjẹ tí àwa lóúnjẹ ti wá ní o ṣàlè mú abọ́ wọn tó fi bí abọ́ wọn tó wà lọ́jà tààrà àbí abọ́ wọn tó ń lò táyà àbí tó fún wa ṣàlè fi jẹ oúnjẹ ti wa Ànábì ní la ta'kulu fi aniyati àwọn fi aniyati al-kitab ẹ má ṣe fi abọ́ àwọn Yahudi àti Nasara má ṣe fi jẹun illa an la tajidu ghayra àfi tẹ́ bá rí abọ́ míì àdìsí wa nù sọ yóò bọ̀kọ́ rí fa àdìsí ó clear Ànábì ní fataghsiluha ẹ wà nígbà náà ẹ wà fọ̀ wa ta'kulu fiha ẹ ṣe àfi jẹun abọ́ lásán kò ṣe oúnjẹ abọ́ lásán tó ń ti pé tó bá gbọ́dọ̀ kọ́ ẹ pé ọdún oúnjẹ tí òun ṣe oúnjẹ ọdún fún wa gan á gbà sínú abọ́ tiwa ni tàbí ká dà
abọ́ wọn má fi jẹun tí ó jẹ́ ìbídé níwájú Allah subhanahu wa ta'ala àti pé in tó tún hikmah ló tún wà ń bẹ̀ ni pé ní àwọn eléyìí wọn ní ìmọ̀ ẹ̀sìn wọ́n lè fa bọ́yàn wọ́n lè fi mu ọtí wọ́n lè fi jẹ oúnjẹ haram wọ́n lè fi jẹ ẹlẹ́dẹ̀ kí òwúrọ̀ ẹlẹ́dẹ̀ ti o lot of things ẹ̀yin náà ẹ tún kó nǹkan tí ẹ tún kó sí haram látara bẹ̀ tàbí kí ẹ tún kó sí ọ̀rọ̀ ilé ayé tó jẹ́ bí ẹni tí ó kó bá àláfíà ara yín káṣẹ́ máa aṣọ oúnjẹ ẹ̀sìn tó ti kílẹ̀ Ọlọ́run ní pé kí ni ọmọ uhilla li ghayri Allahi bi gbogbo oúnjẹ tó bá ti sọ tó fi sọ rí nǹkan míì fún wa tí ó yàtọ̀ sí Allah tó fi sọ rí ìjọsìn fún nǹkan míì tí yàtọ̀ sí Allah àbẹ̀rọ̀ débẹ̀ ayà tó clear wà ń sọ kẹtẹkẹta nígbà tó bá jẹ́ pé ní oúnjẹ wọn lọ́nà sí alẹ́ jẹ́ ó tẹ́lẹ̀ kó wà ní chọ́ọ̀chì ó fẹ́ wá ìtìjú ojú rere àwọn tó pè àbí nígbà tó bá ti pè àfáà sí church tó ti wá ṣe lecture kí ni ìbá tún máa sọ so ẹ kí n wá tẹ ẹ kí n move ẹ lọ síbi ibi tó ti ń pe pastor ní wòlíì tí ó bá ní wíìkì. Fídíò tí mo ń wò ni o Labeeb Lagbaji tó ti ń pe pásítọ̀ ní wòlíì Ọlọ́run pásítọ̀ kí lórúkọ pásítọ̀ àwọn kí lórúkọ ẹ̀ ń jẹ́ mi ò mórúkọ àwọn pásítọ̀ ìkísìn olókàn pẹ̀lú wọn fídíò tí mo ń wò ni tó ń pe pásítọ̀ ní wòlíì Ọlọ́run kẹ̀kẹ́ ó yẹ kó kọ pásítọ̀ Genesis mo ti lórúkọ rẹ̀ níbi lecture yẹn Genesis tẹ́ pé ó gbà àwọn èèyàn gan ó lọ ẹ̀wọ̀n ó dé. inú fídíò tí mo play Labeeb Lagbaji so mi àwọn kọ́tàkọ́tà mi tó tẹ̀ tí ń sọ làwọn eléyìí so ó pe pastor Genesis ó ní wòlíì Ọlọ́run pastor Genesis so màá play fídíò kan nísìn tí Labeeb Lagbaji wọn àtàwọn ní oníṣẹ̀ṣe so wọn àtàwọn oníṣẹ̀ṣe tí wọ́n ń pera wọn ní ìkan náà so ẹgbẹ́ ẹ̀ka fídíò yẹn o Labeeb Lagbaji. Jésù a sọ pé tábà ti pàdé nídàálẹ̀ ọmọ ìyá jíwá this is ọmọ wa ṣẹ́kẹ̀ òkú àti Alfa Labeeb Lagbaji ní London a pàdé o. wọ́n sì ní báyìí ní wọ́n pàdé nìkan. bẹ́ẹ̀ ni pẹ̀lú ẹ̀rí tó jẹ́ tún jẹ́ àwọn tí wàá lé léyìí o. wọ́n tún mọ̀ yá ṣe àmọ́ Labeeb Lagbaji Lagbaji ojú àṣẹ. ẹ̀gbọ́n. this is ọmọ wa ṣẹ́kẹ̀ òkú àti Alfa Labeeb Lagbaji ní London a pàdé o. so ṣẹ́yìn náà gbọ́ ẹ̀ ń gbọ́ pé Labeeb Lagbaji àwọn láyé ṣe tí wọ́n ní àwọn tòun ni. Jésù a sọ pé tábà ti pàdé nídàálẹ̀ ọmọ ìyá jíwá this is ọmọ wa ṣẹ́kẹ̀ òkú àti Alfa Labeeb Lagbaji ní London a pàdé o. wọ́n sì ní báyìí ní wọ́n pàdé nìkan. bẹ́ẹ̀ ni pẹ̀lú ẹ̀rí tó jẹ́ tún jẹ́ àwọn tí wàá lé léyìí o. wọ́n tún mọ̀ yá ṣe àwọn tí kódà wọn ní bídíà gan ní ṣẹ̀ríà Islam tó bá ń pèpè sí bídíà rẹ̀ tó ń pèpè sí bídíà tó ń sọ pé ànábì kọ́ ni kinní kan Ọlọ́run kọ́ ni kinní tó ń bẹ́ẹ̀ sànábì jẹ́ fàlákì ìbíwájú hìn mọ́kfà hìrì mọ́rọ̀bàdì wọ́n ní kò ń ṣe pé àkó ìrà ẹnìkan kọ́ tábà tún pàdé ẹ̀ lójú ọ̀nà á fa ojú ro gidi tójú ayé ò pọn gidi kó fi mọ̀ pé orí àánú tó ń wà àgbà tó ń mùsùlùmí fa ká máa sọ ẹlẹ́bọ lóríṣà tánàbí sọlámù sọ àdísì pé ìzàlàkìtún al-yahud wa nasara fi tariqin fartaruhum ila adiyaki aw kama qala yahudi àti nasara tọrọ wọn tún fúyẹ́ díẹ̀ sáwọn ẹlẹ́bọ gangan yahudi àti nasara ní ṣẹ̀ríà Islam ọ̀rọ̀ wọn fúyẹ́ díẹ̀ débi kọ́lọ́ ní alẹ́fẹ́ wọn ẹlẹ́bọ la alẹ́fẹ́ àbẹ́ntì máa ṣe yahudi àti nasara anábì ní tẹ bá pàdé wọn lójú ọ̀nà ẹ rí pé
ẹ jẹ́ kó pa àwọn ọlọ́mọ àgbà ibi tí ò dá bí ọ̀nà yẹn ibi tó fún ibi tí ò dá bí alápèjú yẹn sìn ibi tó kọ̀ǹgù sí gọ́tà ibi tó kọ̀ǹgù àbí etí wọ́pọ̀ ibi tó súnmọ́ ibi tí mọ́tò máa gbà kọjá ẹ̀mí ìjọba àwọn ọlọ́mọ gbà bẹ̀ látara pé láti ìyẹn ìtànà bí sọ ń bẹ̀ ni pé ẹ fi ìkórìíra hàn sí wọn kẹ́yẹ́ kọ́ mọ̀ pé sẹ́ni so kọ́ lè mọ̀ pé àwọn ipò yìí wọ̀n gbà tiwa o ẹ má dà pọ̀ ìwà àwọn pè náà wọn tiwa kíjẹ̀ kílẹ̀ ọkọ̀ jẹ yóò náà tẹ́filẹ̀ yíra yín ní òde tẹ́filẹ̀ mọ̀ pé ó yẹ kẹ́kíra yín tí ó yẹ pé ọ̀rọ̀ yín ṣe kí ni ó gba ìfurasí pé ẹ̀tẹ̀ ọkọ̀ yíra yín lóde ẹ kíra yín ó ọkọ̀ gba ìfura wallah so àyílá ìtẹ́yìn ní oníkẹ́yìn wá bẹ̀bẹ̀ nìyẹn mo sọ pọ́rọ̀ yín ọ̀nà méjì ló pín sí tí ó bá ń ṣe pé ní mọ Labeeb Lagbaji pẹ̀lú àwọn kọta play yìí torí ẹni tó ṣe wé lékè áfíìrì ni tó ń pe pásítọ̀ ní wòlé ọlọ́run tó ń sọ fún àwọn ẹlẹ́bọ àwọn olórí ìṣàpé kankan náà làwọn lẹ́yìn tọ́lọ́run sọ pé lakum dinukum waliya din àpapọ̀ ẹ̀sìn ẹ̀sìn tèmi lẹ̀sìn mi torí káwọn bá ṣe papọ̀ ànábì ọlọ́run ní kánábì jáde kó Mẹ́kà kó lọ Mẹ́dínà lọ ṣe hijira wọ́n tún jagun so ẹ ti pé ní tẹ́ẹ̀ mú ọ̀tọ̀ náà bí mú ọ̀tọ̀ ilé ìwò túmọ̀ sí pé ẹ níwájú ẹ̀yin lẹ níwà ẹ̀yin lẹ dá ẹ sọ ànábì dọ́là ìdá àbọ̀lọ́hún tó ní a má ṣe pọ̀ fún òun lẹ́sọ̀ dọ́là ìdá kẹ́yìn lè bá rò pẹ́ dá irú ìtàn sọ fún àwọn ọmọ Ahmadiyya àwọn ọmọ lẹ́yìn Mr. Gulam náà pé tẹ́yìn sọ pé tẹ́yìn irú Ahmadiyya tẹ́yìn sọ pé ẹ fi wájú ojú eré àwọn British tó ń sponsor yín torí àwọn British Mr. Gulam náà ò jiyàn sí so tó gbégbé sí ìfẹ́ àwọn òyìnbó so wọ́n torí ẹ̀ pé Ọlọ́run ti yọ àwọn kan fóun jihad sí nǹkan tó jẹ́ jihad o jihad kìíní kan kó ṣàlè fi tù wọ́n lójú so sọ pé ṣé ìwọ fẹ́ dájọ́ Ọlọ́run àtànábì lọ so ẹ̀yálẹ̀ ṣe kankan náà níyẹ o sì kankan náà níyẹ o lè kankan náà lẹ́jọ́ ń ṣe ẹjọ́ wà ní o káwá lè rò pé da ni kí yẹn o túmọ̀ sí pé da ṣé fẹ́ dájọ́ ànábì sọ̀sọ̀làm lọ ni láyé ànábì àwọn Yahudi àwọn sọ̀rọ̀ tó ní àbáṣepọ̀ dáadáa pẹ̀lú rẹ̀ àwọn sahaba àwọn oníbàṣepọ̀ dáadáa pẹ̀lú àwọn Yahudi ẹ̀ lọ́sọ̀ tẹ́ pé ìkan tó bá ti kí wọn àṣùbàtàn yóò ètè lọlé àwọn abijọ́ kan ní igi Yahudi tó wà lẹ́gbẹ̀ẹ́ lé òun ó ṣe sínú ọgbà òun ò dẹ̀ ń fẹ́ kẹ́ pé àwọn ọmọ wọn sì lọ tọ́ tí ìgbọ̀n wọn sì lọ jẹ́ nínú èso rẹ̀ láì gba yọ̀ǹda rẹ̀ kóhun tó dé lòun fún máa ètè lọlé ẹ rò pé èèyàn kan da tó mùsùlùmí ṣá wàlá alábi kọ́ wa títí tó ní ilé wa gan àgbẹ̀rọ̀ kọ́ ga ju ilé tiẹ̀ lọ wọ́n bá máa di atẹ́gùn tí ó fẹ́ wá sí ilé tiẹ̀ alábàágbé tí òun ṣe mùsùlùmí so mùsùlùmí lẹ fi ń fojú tí òun ṣe mùsùlùmí so ìyẹn òun ṣùgbọ́n sùpò dà ìdá rẹ gan ni kò ṣẹ̀sìn rẹ bó ṣe kó ṣe kó wá fi ìwà ọmọlúwàbí dá sí ìyẹn bẹ̀ lòun ti wá wò pé òkè àwọn ẹni yìí ẹ̀sìn tán ṣe ló dá wọ́n fi gbẹ̀sìn kò ṣe pé kó wá da ẹ̀sìn papọ̀ kó jẹ́ kọ́mọ̀ bá wọn pẹ́sìn wọn dà wọn ò ní gbẹ̀sìn wà ló ń gbogbo ìdáwà ọmọ kí ní sùúrù dáwà nìyẹn ẹ̀yin tẹ́ ń sọ pé ẹ̀ka lẹ́kọ̀ọ́ ẹ̀yin ọmọ kẹ́ ẹ̀yin tẹ́ ń pè lẹ́kọ̀ọ́ yẹn gan ni àyílẹ́kọ̀ọ́ mẹ́ inú hikma bìlẹ̀ hikma tọ́lọ́ ń sọ inú hikma náà ni pé ní ká má bá wọn dẹ̀sìn pọ̀ ká wá wà dá sí wọn ibẹ̀ lọ́sùn wọn pé bí àwọn ṣe da tó yìí tẹ̀sùn wọn lè papọ̀ yìí ẹ̀sìn wọn yìí náà máa da ẹni tọ́nà bá ní kó ṣe á ṣe ìbọn bàtẹ́ bá ti ní ẹ̀dà pọ̀ fún wọn á ti máa yíra wọn pẹ̀sì táwọn náà kó ṣe rí problem pẹ̀lú ẹ̀ so wọn nílé sọ pé àwọn tẹ̀fẹ́ ronú pàwọn fẹ́ fẹ̀sì àwọn náà lẹ̀ so tọ́nà bá bí nǹkan kalẹ̀ ká tẹ̀lé bọ́lá ìgbé kalẹ̀ náà ni torí pé ibẹ̀ náà ni ìmọ̀nà wà ibẹ̀ náà ni ìṣèlàkà ìwà ibẹ̀ náà lọ́gbọ́n wà so Labeeb Lagbaji yẹn lẹ́yìn wọn a fi ń sọ pé èmi sì ní túmọ̀ sẹ́yìn pé èmi ò tí ì rò pé súnà kan lẹ́yìn tàbí gẹ́gẹ́ bí àkàn ṣe súnà nítorí àwọn míì wà ń ṣe súnà ìgbà súnà gan yé wọn ọkọ̀ mi láwọn náà kátìrà mi ìwé ṣe súnà gbóná lágbọ́yé so tẹ bá pé ẹ mọ Labeeb bẹ́ẹ̀ kẹ́ ẹ máa mọ̀ báyìí tẹ bá ti mọ̀ bẹ́ẹ̀ tẹ wá ní ìbáṣe pẹ̀lú rẹ̀ so ó túmọ̀ sí pé ìwé yóò lè jóní ẹ̀ lè ṣe súnà ẹ̀ lè jóní súnà gidi ìwọ́ lẹ̀ ń ṣe ẹ̀ lè jóní súnà torí pé ẹ lè máa bá ìwé ẹni tẹ́ pé ń tá pé nínú ẹ̀sìn ìdájọ́ rẹ̀ tá fún ni pé ó ti di kèfèrí ni ẹ lè má bá ṣe kí á débi tẹ́fù wá tí àwọn kúkú ń ràn yín wá sọ pé ẹ fẹ́ bẹ̀bẹ̀ fún ìyẹn jẹ́ lé agbèbẹ̀ yẹn ẹlẹ́gìjì wá ní pé tí wọ́n ti fẹ́ lẹ́ fẹ́ wá bẹ̀bẹ̀ fún náà so ẹ wá lẹ́ bẹ̀bẹ̀ fún ń tẹ́ ẹ̀bẹ̀ fún náà lómi tó kọ ẹ má dúró nǹkan míì tó wà nílẹ̀ tẹ́ sọ pé wò kò ń ṣe ọ̀rọ̀ orin yìí kọ́ ni o ní tó wà nílẹ̀ ìgan ni ká ṣe torí orin tó kọ ikọ́ ní oyin kókó àìṣe súnà tiẹ̀ gan òun gan ni problem ṣe súnà tó bá ṣe súnà
kò ń ṣorin yìí nìkan àwọn nǹkan tó kù tó ti sọ ṣáájú ta ló ń dà lóru Salafi 1990 ní ọlọ́run ní jẹ́ kóhun bí àbí ṣòkòtò sófé ọlọ́run má jẹ́ ń bírù wọn gbogbo àwọn nǹkan tó ti ń sọ Boko Haram ní wọn Wahab Najidi ìgbésí ìbúlálà dájú lọ gbogbo àwọn ọ̀rọ̀ kọ̀fọ̀ tó ti sọ sẹ́yìn ní táwọn bá pàdé àwọn àdúrà wọn ni ó ń sọ bí òde kan ó ní àfáà tó yí tó fún náà lógun lóòka àbí ìyìnbọn fún tó wọlé kò ń ṣàfà sàánì kò jọ lójú tẹ́lẹ̀ nígbà pé ológun lẹ́yìn ẹlẹ́gbẹ́ kan pé ẹ̀kan ń tán àwọn èèyàn jẹ ni àwọn mùsùlùmí lọ sójú ogun láyé ànábì sọlá àbí àfáà yín ìbí lọ́ndà pé tánàbí mú wọn náà lè fi ń ṣàfà tó yẹ pé lóòótọ́ ni kò yẹ káwọn mùsùlùmí kú lójú ogun náà bá yín tààrà fún ọ̀kẹ́ kó wọlé náà ìbánabí mùsùlùmí mẹ́rin lórí kó lọ mùsùlùmí 300 ọ̀fẹ́ lọ bá àwọn 1000 ṣùgbọ́n kọ́lé ẹ̀kọ́ síbi ẹ̀dá fún pé kí nǹkan máa ṣe wọ́n àwọn apanu wọn ogun tó kọjá tánàbí ni Allahumma táwọn inland tẹ́sọ̀rọ̀ hábi tọ́ ìfà àwòkàmàkọ́ táwọn èyí tó bá ti ràn àwọn tí mo kó wáyé lọ́wọ́ tó bá ti ràn wọ́n lọ́wọ́ tó bá fi lè kú kò sí fàlẹ́ ìsàmọ́ yà àbùdù fàlà tó ń bá dà hádà al-yawm abada àbí àwòkàmàkọ́ ọ̀ ní sí ọmọ lẹ́yìn ní o táwọn lè wá ti kú tàbí kò sẹ́ni tí ó sì ọmọ o torí àwọn náà lè ṣe ń ṣàlàwájọ yìí o àwọn èèyàn tí mo kó wá ojú wọn gan tún ní nǹkan ọjà bí òkúta bí igi nǹkan kan náà ni so tó yẹ pé ó ń ṣàdúrà ìdáwò aṣọ tó wọ̀ bí alikimba ó ń jábọ́ Abubakar ló ń bá fi síbẹ̀ pé wà nábì mahla àdé má dára ẹ̀ láàmú ọlọ́run ọba rẹ ti gbọ́ so ẹ̀yin tí ó sọ orí yẹn lẹ́yìn wá ń sọ mọ̀ká àwọn ọ̀rọ̀ tó máa túnṣe lára ẹ̀ pọ̀ òye ká ní ẹ̀ ó ti rán yín iṣẹ́ ẹ̀kan èyí wá jíṣẹ́ ẹ̀kan yẹn ẹ̀rọ àrùgbẹ̀ jíjí iṣẹ́ jẹ́ ìyẹn gan lẹ́yìn pé tàbá ti rò pé ṣẹ́ ẹ̀ mọ orin tàbí ọkọ̀ kàkalẹ̀ mọ́ àfà yìí torí tí bá pẹ́ ti mọ̀ yẹn mọ́ àníìdí kàtẹ́ ìgbọ́rọ̀ yín a ti mọ̀ pé level kan náà irú kan náà ni so gbọ́dọ̀ ṣe jẹ́ nìyẹn kò sí rọ́ńbẹ̀ àfi tẹ́lá fẹ́ gbà ni so kọ́nà kó dàkún kí ó jẹ́ kí lè ta sọ̀rọ̀ kó jẹ́ kó ṣàǹfààní fún wa so ìta èsì tiwa ìdápadà tiwa fún yín nìyẹn pé tí ìrìṣẹ́ jẹ́ ẹ sọ fún torí pé nísìnyí ṣe pé ó ti jáde padà lẹ́yìn yẹn so bóun ṣe máa bá tiẹ̀ lọ nìyẹn so ẹ̀yin ní kẹ́ wo iṣẹ́ ara yín kẹ́ wo àjọṣepọ̀ tẹ́jọ́ ní àjọṣepọ̀ tẹ́ẹ̀nì tí ó kò bá níwájú Allah kẹ́ lọ ronú sí ọlọ́run ní al-akhillahu yawma'idhin ba'duhum li ba'din illa lil-muttaqin àwọn tó bá ń ṣe àjọṣepọ̀ tó ń ṣe ayò nílẹ̀ ayé tó ń ṣe ọ̀rẹ́ ayò ọ̀tá ni wọ́n jẹ́ síra wọn yóò bẹ̀rẹ̀ kí ọmọ nígbà tó bá rí pé ìyà lọ́rọ̀ àwọn fẹ́ jẹ́ sí tẹ́ ń ṣe ọ̀rẹ́ lórí tánàdì ẹ̀sìn lórí ìtakò lórí ìlara wọn ní àyàfà àwọn tó bá páyà Ọlọ́run bá nìkan tó yẹ pé àwọn páyà Ọlọ́run bá wàtàwá sọ bil haqqi wọ́n bára wọn sọ ọ̀rọ̀ tọ́ tí wọ́n pa ní ṣe mọ́ ṣùgbọ́n àní máa fọ́ búra wa lórí so wọ́n sòótọ́ fúnra wọn pé eléyìí tó ń ṣe ìkọ́ lọ́nà eléyìí lọ́nà àwọn tí wọ́n là nìyẹn kọ́nà gbọ́dọ̀ àwọn kúkà máa wọn tí ó là so kó jẹ́ kó lè ṣe ọlá fún subhanakallahumma bihamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk.